Listen kẹgbọ́n mi torí mi fẹ́ rude mo ń bọ̀ lọ́rùn o any moment from now máa para mi straight but kó má dàbí pé bóyá kí ni mo dé unexpectedly tí ni mo ṣe inform yín pé mo ń bọ̀ nsìn OLUWABURNA Burna Rose expert burner unbeatable boy ó ti di beatable o ó ti di nuisance boy ó ti di nuisance child and stupid child ọmọ tó bá ti ń dààmú bàbá ẹ̀ tí ó jẹ́ kí bàbá òun nísinmi ọmọ òfò ni ọmọ àdánù ni torí ẹ̀ mo ṣe decide pé kí wá para mi sìn shortly tí má dẹ̀ ti para mi tán nítorí tiẹ̀ tí bá dọ̀rùn wọn náà ni màá report àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ gẹ́gẹ́ bí orúkọ ẹ ọmọ aráyé máa bọ́ọ̀nù ẹ ni ìyẹn dá mi lójú bẹ́ẹ̀ torí pé ìwọ ló sún mi débi tí mo wá so okùn mọ́ igi láti para mi dànù mo dẹ̀ wí bẹ́ẹ̀ náà màá dẹ̀ ṣe bẹ́ẹ̀ sìn very shortly. ẹ̀yin aráàlú fellow citizens of this town or fellow villagers or fellow town people máa para mi sìn yìí o mi ti wèrè mi dájú tó dájú dénú yín bí kí n kú náà ló kúkú wọn lómi wọn kò ní pé bóyá mo regret ọmọ mi ló sún mi débẹ̀ ṣùgbọ́n màá dá wàhálà lẹ̀ màá dẹ̀ da iṣẹ́ sí yín lọ́rùn kí n tó kú at least ìkẹgbọ́ àwọn iṣẹ́ tí màá dá sí yín lọ́rùn báwọn ìkẹgbọ́ báwọn ìkẹ má gbọ́ tí bá kú tán màá spiritually spirit mi á lọ kó sínú ìkànnù yín nílùú á fún yín ní information àbí kó suggest pé kẹ́ lọ wú mi bí tẹ́ ẹ sinmi sí ibẹ̀ ni mo ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú yín tí wọ́n ti ń wá wú mi báyìí màá kọ́ fi òórùn báyé yín jẹ́ iṣẹ́ lórí yín burú ni èmi mo tí mo jẹ́ kí n tó kú màá run bastard òórùn mi ò dẹ̀ ní dá mo fagbó oríṣiríṣi nǹkan ni mo fà kí n tó kú torí mo ṣe fàájì gan everybody dẹ̀ mọ̀ pé afẹ́ ló láyé ni mí ẹni tó bá dẹ̀ ti jẹ oríṣiríṣi nǹkan láyé òórùn ẹ̀ kì í dá tó bá kú lẹ́yìn náà ẹ wá ṣe bẹ̀rẹ̀ sí ṣe wàhálà optosis àbíkílẹ̀ máa ń ṣe ẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ṣe máa gbéṣẹ́ lé yín lọ́wọ́ ṣe lórí yín burú ni tẹ́bà wá kí àfọ̀ ẹ tí ò bá jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùn òórùn mi á bẹ̀rẹ̀ sí pa yín kọ̀ọ̀kan òórùn mi á turn to COVID-19 á turn to COVID-20 COVID-18 ẹ̀kú tán straight torí gbà tó mọ mi ń ṣòṣì tó ń ṣe dájà tí tó gbé mi lẹ́mìí sókè kò sẹ́ni tó bọ́ta kó help mi láti advice ẹ̀ ọmọ náà sún mi dédi igi obì sìn máa para mi dànù àtẹ̀mọ́tàgò sọ tọ́ra àmọ́ condition ọ̀run lọ torí bá ṣe wà ń sìn mi ò mọ sísìn tí wọ́n ń lò ń bẹ́ẹ̀ òórùn mú díẹ̀ bá ní mo lọ kú sìn kólú ẹ̀ wọ́n lè má níná lọ mo kọ́ tún dàrú ni bóyá kí n lè sọ di another sísìn tí ọwọ́ bá pa tẹ́sẹ̀ bá pa. ọwọ́ olórí burúkú ni wọ́n ló pa láàyè ilé bá pokùn so ẹ wọ́n fẹ́ pọ́nra yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní rojọ́ ẹ̀yin sọ pé dẹ́yìn bá kú o ẹ̀yin ò wú o wú pa àwọn òwò èyí mo jẹ́ pé mo ti lúgọ síbi àwọn látẹ̀kan yóò ti tó 3:35 minutes hours ago. gbàbẹ́ Yorùbá ní òwò kì í fún òwò lọ́rùn fúnra mi ni mo decide láti wá para mi ń bí jọ kí ni láti máa monitor mi kí ló fa monitoring. monitoring torí èmi gan fẹ́ gba World Book Records Guinness. lórí kí ni. lórí pé mi ni mo kọ́kọ́ máa rí òkú yín tẹ́ bá ti wá kú tán tẹ́ bá ti rí pé àlìmùtù ti mú kóńdó ti fi fọ́ yín ní orí yín wàá pariwo pé wá wo bàbá Bọ́nà o bàbá Bọ́nà kú o. ó yá ó dàn tí n bá wá decide tí mo decide pé mi ò kú mọ́ ńkọ́ báwo lè fẹ́ rí Guinness Book. ẹ ṣe wá sọ bẹ́ẹ̀ ẹ tó kun bọ́rùn jàre. o fẹ́ tẹ́ kíni lọ́nà òní. mo ti hangi ẹ̀ kò lè lọ sórí bẹ́ẹ̀. ẹ kù ni. fúnra mi ni màá dísà láti kú ìwọ kọ́. èmi ní ìwà pa. no lè gba rẹ́kọ̀dì mi dọ̀rùn fúnra mi ni màá pa ara mi dànù tọ́lọ́ máa mọ̀ pé fúnra mi ni mo para mi ìwọ kọ́ ló máa gba rẹ́kọ̀dì yẹn mi ò ní kú lójú ẹ̀ bí mo ṣe ń wọ ẹ o ti di ọwọ́. ọwọ́ wo. o ti di àfíìsì ọwọ́ èmi ti di ọmọ ọwọ́ Yorùbá dẹ̀ lọ́wọ́ bọ̀ wọ́n ní ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ mi ní kú lójú ẹ̀. torí pé mi ni Mide Martins ẹ tí wàá fẹ́ pokùnso náà ẹ lọ mú mosquito net àbí ibi kì í ṣe tó fún wa ní ẹsẹ̀ ń ta lélẹ̀ bàbá yẹn kú dànù. ó tọrẹ